Ẹ kú dédé àsìkò yìí o. Ìtọ́dọ̀wẹ́ tòní ó sọ wípé Ọpẹ́ Ìjàyè ní ó ròyìn ogun Ògúnmọ́lá láyé àtijọ́, láyé ogun Kúrúnmí Àjàsorò àti Báṣọ̀run Ògúnmọ́lá ilẹ̀ Ìbàdàn. Báṣọ̀run Ògúnmọ́lá ó kó sọ́wọ́ Kúrúnmí ní Ìjàyè, wọ́n wá dé Báṣọ̀run Ògúnmọ́lá mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹranko. Lẹ́yìn tó yẹ kó máa fún Báṣọ̀run Ògúnmọ́lá lóúnjẹ jẹ, wọ́n wá ń fún Báṣọ̀run Ògúnmọ́lá ní eérú jẹ. Ṣùgbọ́n nígbà tó yá, ìwà àánú tó wà lára Báṣọ̀run Ògúnmọ́lá ó ṣe ìrànlọ́wọ́ ńlá kan fún ọ̀kan lára aya Kúrúnmí tí ò ti rọ́mọ bí láti ọjọ́ tó ti pẹ́. Aya Kúrúnmí wá tú Ògúnmọ́lá sílẹ̀ níbi tí wọ́n so mọ́. Ògúnmọ́lá padà sílùú Ìbàdàn, ó túnra mú. Ògúnmọ́lá ṣe ní àgbò tó tàdí mẹ́yìn, agbára ló lọ mú wá. Ìgbà tí Ògúnmọ́lá padà sí ilẹ̀ Ìjàyè láti wá gbẹ̀san ìwà tí Kúrúnmí wù fún, ó ti wá dira. Tẹ́ bá ń gbọ́ pé má dira o, jẹ́ kó máa fi kinní kan tẹ̀ ẹ́ jẹ́, má dira o. Ògúnmọ́lá ti dira láti ilẹ̀ Ìbàdàn, ó padà wá sí Ìjàyè láti wá gbẹ̀san. Ògúnmọ́lá wá ó pa kékeré, ó pa gúngùn, ó pa gíga, ó pa kúkúrú. Ògúnmọ́lá wá ní agbára kan lára débi pé tó bá ti ń bínú, tí Ògúnmọ́lá bá ti ń bínú, àtigi tọ̀pẹ̀ ni ó máa wó. Ó wá dán iṣẹ́ yìí wò ní Ìjàyè, àtigi àtọ̀pẹ̀ ní ìlú Ìjàyè ló bẹ̀rẹ̀ sí ní wó. Sáàsì rántí wípé lára igi tí Olódùmarè dá tí ẹ̀mí ẹ̀ máa ń gùn láyé, òun ni igi ọ̀pẹ wà. Tá a bá wò dáadáa, tí èèyàn bá wá dé ìlú Ìjàyè lónìí, ẹ pé kán mú yín lọ sí inú igbó wọn, ẹ rí àwọn òkú ọ̀pẹ lóríṣiríṣi tó pọ̀ lọ jàrá. Láti bẹ̀ ni Yorùbá ti máa sọ wípé Ọpẹ́ Ìjàyè ní ó ròyìn ogun Ògúnmọ́lá, nítorí pé àwọn tó wà láyé ńgbà yẹn tí Ògúnmọ́lá pa wọn ò sí láyé mọ́. Ṣùgbọ́n tí ẹ bá dé Ìjàyè lónìí, èyí ò rí òkú ọ̀pẹ tó pọ̀ lọ jàrá, èyí tí Ògúnmọ́lá ti pa láti ọdún nàmílálẹ̀. Ẹ jẹ́ n sọ kíní kan fún wa. Ìjàyè ti ń jẹ ọba síwájú kí Ìbàdàn tó máa jọba. Ìjọba ṣíṣe àkọ́kọ́ ní ilẹ̀ Nàìjíríà, ǹjẹ́ a mọ̀ pé ìlú Ìjàyè ló wà? Á padà débẹ̀. Ẹ ṣé. Òwe tòní sọ wípé Ọpẹ́ Ìjàyè ní ó ròyìn ogun Ògúnmọ́lá. Ọ̀gbẹ́ni Àjàkáyé lórúkọ mi, ìkànnì Sojúlórí rẹ̀ ń wò. Ẹ máa tẹ̀lé wa. Ó dàbọ̀. Ó tún dìgbà kan náà.